a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ 21 tó kẹ́yìn sínú oṣù kejìlá àtọdún 2024 ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká ṣe omi mu tútù, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ kẹwàá èèyàn sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio òun ló ti ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fi ọkàn balẹ̀ kí wọ́n sì ní sùúrù tó ń ti àforítì lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu wípé dídùn lọ́sàn yóò so. Ó ní kò sí nǹkan tó ń le koko níbẹ̀rẹ̀ tí kì í padà di ìrọ̀rùn. Ó ní lótìtọ́ àti lódodo ní a mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ipò tó wà kì í ṣe ipò tí nǹkan ti fara rọ. Ó ní ṣùgbọ́n ó dá òun lójú wípé láìpẹ́ láì jìnnà gbogbo ọmọ Nàìjíríà pátá ni ó padà jẹ́ ìrọ̀rùn tí wọn yóò sì máa ṣàdúrà fún ààrẹ Tinubu látàrí akitiyan iṣẹ́ èyí tí ààrẹ Tinubu ṣe lọ́wọ́ báyìí kí nǹkan lè rọgbọ fún orílẹ̀-èdè Nàìjíríà. Akpabio èyí tó sọ̀rọ̀ náà ní ìlú rẹ̀ tí ṣe ìpínlẹ̀ Akwa Ibom nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí lásìkò eléyìí tó ń jábọ̀ iṣẹ́ àti àwọn ohun gbàmábínú tó ń ti ìrónilágbára èyí tó ṣe fún àwọn olùgbé ìdìbò ẹkùn rẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom nínú pápá ìṣeré Godswill Akpabio Stadium èyí tó wà ní ìpínlẹ̀ náà ń ló ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àsìkò lòun máa ń fi sílẹ̀ láti lè bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ tí wọ́n sì máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè. Ó ní bóun ò bá ní parọ́ ò lásìkò tí Tinubu gba idà ìṣàkóso agbára ilẹ̀ yìí, ó ní ẹ̀mí kan ṣo péré báyìí ló kù lẹ́nu Nàìjíríà kó já ẹsẹ̀ lọ sọ́run tí ẹ̀mí náà sì ti mí tẹ́lutẹ́lu kó tó di pé Tinubu ó padà dóòlà ẹ̀mí Nàìjíríà padà bọ̀ sípò èyí tó sì ní iṣẹ́ tí ń lọ lọ́wọ́ o. Olóhùn rántí ní ìgbà tóun béèrè lọ́wọ́ ààrẹ Tinubu wípé pẹ̀lú bí Nàìjíríà ṣe rí lásìkò tó gbà yìí, ǹjẹ́ ṣó ní ìgbáradì, ṣó ṣetán láti mú nǹkan rọrùn fún orílẹ̀-èdè Nàìjíríà. Akpabio ní Tinubu ní òun ò mọ̀ pé nǹkan ti bàjẹ́ báyìí látàrí bí Godwin Emefiele èyí tó fi gbà kan jẹ́ ọ̀gá àgbà nílé ìfowópamọ́ CBN tẹ́lẹ̀ rí àtòun àtàwọn èèyàn kan bí wọ́n ṣe dàbàrú ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ó ní ṣùgbọ́n ó ní Tinubu lórúkọ kan tó fi pè òun wípé ààrẹ kékeré èyí tó túmọ̀ sí small president, wípé òun ò mọ̀ wípé Emefiele ó ti bà nǹkan jẹ́. Ó ní ṣùgbọ́n ó dáhùn lójú ò wípé òun yóò gbìyànjú láti lè ra ẹ̀mí Nàìjíríà padà bọ̀ sípò tó ń ti rà padà lẹ́ka ètò ọrọ̀ ajé, ètò ààbò, ètò ẹ̀kọ́ àti gbogbo àwọn nǹkan yòókù tí nǹkan yóò sì rọrùn fún àwọn ọmọ Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, ó kí àwọn ọmọ Nàìjíríà fún ọdún, fún ìyèdún, ó sì gbà á ládùúrà wípé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyè nínú ayọ̀ òun àlàáfíà, wípé ọdún 2025 yóò dára fún wa, yóò sì rọrùn fún wa nínú ọdún ọ̀hún. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà mà ti sọ̀rọ̀ rẹ̀ wípé ohun tó ń bẹ nílẹ̀ pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe dẹ̀gbẹ́ báyìí, ó ní díẹ̀ lọ́wọ́ olórí, díẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn ni. Ó ní bá a bá rò ó dáadáa, ó ní àwọn olórí ti kùnà láti ṣòótọ́, láti ṣohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó ní tẹ́ bá tún wò náà, àwọn ọmọ orílẹ̀-èdè tó jẹ́ alátìlẹyìn tó ti jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní àwọn náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bi àti àwọn ìwà búburú èyí tó jẹ́ wípé irú olórí èyí tí Ọlọ́run yàn fún wa ó ló wà ní ìbámu sí ìwà búburú eléyìí tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ti sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń farahàn nílé iṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí, ìlú ló ti sọ di mímọ̀. Ó ní alágbẹ̀dẹ òun tó ń lurin ní ojú kan ṣo, ó ní nǹkan tó ń wá o bí ò bá rí bẹ́ẹ̀ ni
ó ní kò ní rí báyìí, ó sì dá òun lójú ipò orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó kún fún wàrà ohun oyin àtohun àlùmọ́nì èyí tó lè mú wa wà nínú ìgbádùn ayérayé láì fara kí ìyà kankan. Ọlákòótán nínú ọ̀rọ̀ Ọbásanjọ́ ó ní bí Nàìjíríà ó bàdà kí olórí ṣohun tó tọ́ kí àwọn ọmọlẹ́yìn náà kí wọ́n hùwà òtítọ́ àti ìbẹ̀rù sí Ọlọ́run. Ó wá kí àwọn ọmọ Nàìjíríà fún ọdún tuntun ti 2025 wípé Ọlọ́run yóò ṣe lọ́dún ìdápadàbọ̀ ògo fún orílẹ̀-èdè Nàìjíríà, wípé Ọlọ́run yóò sì jẹ́ kí Nàìjíríà kó tùbà kó tùṣẹ́ fún gbogbo mùtúmùwà ọmọ ilẹ̀ yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní tá ò bá kú a ó jẹran tó ju erin lọ àti wípé adìyẹ tí ò bá kú yóò jẹ ọ̀pọ̀lọpọ̀ àgbàdo. Ẹ̀rín òun ayọ̀ òun mà ló ti wà ní ojú àti ẹ̀kẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìròyìn kan èyí tó bóde lọ́jọ́ Ajé tí í ṣe 30 ọjọ́ oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí, lásìkò eléyìí tí ọ̀gá àgbà lẹ́ẹ̀ka iléeṣẹ́ epo NNPCL eyín ọ̀gbẹ́ni Mele Kyari tó kéde ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tun nílé iṣẹ́ ìfọ epo èyí tó wà ní Warri ní ìpínlẹ̀ Delta. Báyìí àwọn alágbàtà epo bẹtiróòlù àti dísù tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná lórílẹ̀-èdè Nàìjíríà ní inú àwọn dùn láti gbọ́ ìròyìn yìí. Láìpẹ́ wọ́n ní láì jìnnà ó dá àwọn lójú wípé iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù òun dísù àti afẹ́fẹ́ ìdáná ó ní yóò wálẹ̀ jọjọ ju iye tí wọ́n ń tà lọ́wọ́ báyìí látàrí wípé ọjà bẹtiróòlù lórílẹ̀-èdè Nàìjíríà ó ti ń wọ ìfigagbága. Ó wá ní lásìkò eléyìí tí iléeṣẹ́ ìfọ epo ti Port Harcourt, Warri àti ti Kaduna bá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́ àwọn alágbàtà epo ni ó dá àwọn lójú wípé epo yóò wà nílẹ̀ lọ́pọ̀ yanturu tí wọ́n yóò sì máa mọ lójú èyí tí ó jẹ́ kí iye tí wọ́n ń ta jálá epo bẹtiróòlù kó wálẹ̀ dáadáa ju iye tí wọ́n ń tà lásìkò yìí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀gá àgbà NNPCL Mele Kyari sọ di mímọ̀ wípé inú àwọn dùn látàrí àbẹ̀wò èyí tí wọ́n ṣe sílé iṣẹ́ ìfọ epo ọ̀hún tó wà ní Warri fi hàn wípé àkọ́tún iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ó ní ó kéré lójúmọ́ ó ní wọn yóò máa pèsè epo bẹtiróòlù èyí tí eléyìí tí jálá rẹ̀ tí ó máa lọ bí 1,160 lójoojúmọ́ tó sì jẹ́ wípé ànító àti àníṣẹ́kù ni yóò jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà. Kyari lákòótán ó ní àwọn tó fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí yóò túbọ̀ múnádóko sí lọ́dún 2025 nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé epo bẹtiróòlù lọ sí àwọn ilẹ̀ òkèrè tó jẹ́ àwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n nílò rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà tí pàṣípààrọ̀ owó náírà wa tí yóò sì di owó èyí tó níyì láwùjọ àti wípé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí yóò túbọ̀ múnádóko sí gẹ́gẹ́ bí Kyari bó ti sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi àbẹ̀wò tó ṣe sílé iṣẹ́ ìfọ epo èyí tó wà ní Warri ní ìpínlẹ̀ Delta. Ilé-ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sílùú Ìjẹ̀bú-Ìmúṣin ní ìjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ Ògùn ìmà ni wọ́n ti ju arákùnrin kan ẹni ọdún 27 tó jẹ́ atún ọkọ̀ ṣe mẹkáníìkì ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n ọdún 6 látàrí ìwà jìbìtì olè wípé ó jí ọkọ̀ àwọn oníbàárà rẹ̀ kan ó sì ṣe pàṣípààrọ̀ àwọn ẹ̀yà ara ọkọ̀ àti irọ́ pípa eléyìí tí wọ́n ka ẹ̀sùn 3 sí ọ̀gbẹ́ni ọ̀hún lọ́rùn tí orúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún Àjàó èyí tí wọ́n dá ẹjọ́ rẹ̀ lọ́jọ́ Ajé 30 ọjọ́ oṣù kejìlá ọdún yìí nílé-ẹjọ́ májísírèètì náà tó wà ní Ìjẹ̀bú-Ìmúṣin ni wọ́n ti sọ di mímọ̀ pẹ̀lú ìwé òfin ìpínlẹ̀ Ògùn tí wọ́n kà sí létí èyí tí wọ́n gbé kalẹ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ìpáǹle ìwà jìbìtì àfọwọ́rá àti dídà àlàáfíà agbègbè ìpínlẹ̀ láàmú. Adájọ́ ilé-ẹjọ́ náà èyí tó béèrè lọ́wọ́ Abíọ́dún Àjàó lórí ẹ̀sùn 3 ọ̀hún tí Àjàó sì ní láì dé ìnà pẹnu òun jẹ̀bi àwọn ẹ̀sùn 3 èyí tí wọ́n kà sí òun lọ́rùn. Adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún wá ní bí ọmọdé bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìdọ̀bálẹ̀ ẹ̀wọ̀n tó yẹ kí wọ́n fi kọ́ lọ́rùn jẹranjẹran báyìí ni ṣùgbọ́n lórí ipò ti gbà wípé òun jẹ̀bi wọ́n ní ẹ̀sùn 3 èyí tí wọ́n kà sí Àjàó lọ́rùn ló ní í ṣe pẹ̀lú ẹ̀wọ̀n ọdún méjì fún ẹ̀sùn kankan tí àpapọ̀ rẹ̀ tó ń lọ ọdún 6 tí yóò lò nínú ọgbà àtúnṣe. Ẹni tó gbé ọ̀rọ̀ ọ̀hún léde lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ náà ni ẹni tó jẹ́ agbẹnusọ
fún àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú NLCDC ẹ̀ka eléyìí tó wà nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ wọn, èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé nínú oṣù tá a wà yìí ní Àjàó ti rí ẹ̀hàn he látàrí pé lásìkò èyí tó wà ibi ọ̀hún lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò NLCDC ló rọ́wọ́ tó tí wọ́n sì gbé lọ ilé ẹjọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn wa, gbajúgbajà àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ń gbé eléré àti olórin jáde tí wọ́n tún jẹ́ àgbà ọ̀jẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀, olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Kenny Ògúngbè, èyí tó jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbórinjáde Kenny Music tó tún ní Kenny's FM, ló mà ti sọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ àti awuyewuye kan èyí tó ń lọ ní ìgboro ayé wípé àwọn ọ̀dọ́ kọrinkọrin láyé ìjọ ni tá a mọ̀ sí Plantation Boys tí wọ́n ń kọrin tàkàsùfé wípé òun Kenny Ògúngbè ló dàárín àwọn ẹgbẹ́ Plantation Boys ọ̀hún ló dàrú, èyí tí àárín wọn kò fi gún mọ́ títí di òní o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní òkú ọ̀run là ń parọ́ mọ́, ẹnìkan yìí parọ́ mọ́ alàyè. Kenny Ògúngbè ti wá sọ̀rọ̀ bóde lórí ètò kan èyí tó ti ń fi ọ̀rọ̀ èsì sí àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ sọ di mímọ̀ wípé òun ò mọ̀ kankan nípa bí àárín àwọn Plantation Boys mẹ́tẹ̀ẹ̀ta yìí bó ṣe dàrú. Olóhùn rántí ọdún náà lọ́hùn-ún ní ìgbà tí Two-Face Idibia Ìtúbàbá tó wá bá òun ní ọ́fíìsì wọn ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, èyí tó ní kí Kenny dákúndábọ̀ kó gba òun mọ́ra mú àwọn olórin tí ó máa bẹ lábẹ́ òrùlé ilé-iṣẹ́ orin wọn Kenny Music, èyí tóun sì fi ọ̀rọ̀ náà tó àwọn ìyókù létí. Ó ní pabambarì ibẹ̀ ní Idris Abdulkareem Mr Jagajaga, òun gan lẹni tó ṣìpẹ̀ fóun tó gba òun lámọ̀ràn wípé kóun ó tẹ́wọ́ gba Two-Face Idibia mọ́ra wípé òun kọrin tó ní ohùn tó sì ní orin gidi lẹ́nu ni o. Ó ní láti ìgbà náà ni Two-Face ló ti ń ṣe dáadáa lọ́dọ̀ àwọn kó tó di ipò lọ. Ó ní láàrin Plantation Boys yìí àárín wọn ti dàrú lọ́dún 2004 síwájú kí Two-Face wá o, èyí tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ńlá ti rí Two-Face, Blackface àti Face, èyí tó jẹ́ pé Face kò kúrò nínú orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Lọ́dún 2007 ni wọ́n tún padà láti gbé orin jáde, èyí tó jẹ́ pé lẹ́yìn náà wọ́n tún túká o. Kenny Ògúngbè wa ní báyìí kí ẹnikẹ́ni má ṣe pa irọ́ àbí lọ́hun tí ò ṣe tòun mọ́hun lẹ́sẹ̀. Ó ní àárín àwọn Plantation Boys ti dàrú síwájú kí Two-Face kó tó wá darapọ̀ mọ́ ilé-iṣẹ́ ìgbórinjáde ti Kenny Music lọ́dún náà lọ́hùn-ún, ètò sì jẹ́ ipò náà ti kúrò ńbẹ̀ tó ti dá wà láyé ara rẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá ròkun bó bá rọ̀ṣà ó ń fàbọ̀ fún elébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà ìmíì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rè láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Mo gbà á ládùúrà rí pọ́jọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fún mi Àdénúgà lẹ́ni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. A kú ọdún, a kú ìyèdún, ọdún ayabo fún gbogbo wa o. Àmín.
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.